ká farabalẹ̀ ṣe rí fídíò sẹ́ẹ̀ wò lọ yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí gbogbo bó ṣe ń lọ pátápátá ẹ ti mọ̀ wípé táwọn ò bá ti rí báyà wa kì í sọ ètò àbá sọ gan ayẹpa ti ṣe wádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣòtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé àmú wá sórí kan ní fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré ìwọ tó bá ti subscribe bóyá subscribe o lè túbọ̀ máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ pátápátá lágbo òṣèré ó yẹ ká sojú abẹ́ǹkó bóyá. 50,000 is better than 50 useless 50 million. ṣé mọ̀ pé ibà ò mọ̀ páwọn èèyàn mọ àwọn ẹni tó jẹ́ ẹni tí bá gbẹ́kẹ̀lé ní gbogbo ayé ẹ̀ ọ̀dọ̀ wa ló wà ẹni tí ibà ní tó fi ń ga kó bí àwọn jẹ́ bákọ̀bàkọ̀ gbogbo wọn ni wọ́n ti wá sẹ́yìn Ìgbòho ta ló máa rí mọ́lẹ̀ tí ò ní lọ bẹ̀ ta ló fẹ́ rí mọ́lẹ̀ tí ò ní lọ bẹ̀. Ganiyu Ige Adams wojú mi ojú kòró kì í pojú kòró jẹ. Ibà Ganiyu Ige Adams Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land sá gbogbo ọmọ kóòtù àjíire àtẹmọ Yorùbá àfìgbò kọ yín lọ́rùn sá. Kólókóló tá a sọ má já lọ́rùn ajá ògùdọ̀ jẹ́ o ẹ ní ríjà Yorùbá o. ẹ̀yin èèyàn ẹ wá gbọ́n nǹkan tí mọ́mí Yèyé Dára èyí tí wọ́n sọ nípa Bá Gani Adams o àti àwọn olólùfẹ́ wọn ẹ wo wọ́n tún pẹ́rẹ́ pé ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Bá Gani Adams náà ẹ wọ́n nǹkan kẹ́ fìdílé kẹ́ wá gbọ́n nǹkan tí wọ́n sọ. tó mú kọ́kọ́rọ́ ilẹ̀ Yorùbá dání iṣẹ́ àwọn ọba máa sọ̀pọ̀tì ẹ ọmọ máa sá fún ẹni ṣùgbọ́n yẹn ṣe rí nìyẹn tó ẹ tó fún Gani Adams pé kọ́ lọ gbàgbé ìgbà náà ti wà ó ti yá ó ti ṣú sága àwọn ló fọwọ́ ara wọn ṣera wọn so gbogbo ọ̀rọ̀ gbogbo tó fẹ́ máa sọ̀rọ̀ lé lórí yìí ọkọ̀ fẹ́ máa mú àtàmọ́ ǹjẹ́ mi fẹ́ fọ́ ẹ̀wọ̀n ni pé màá kọ́ ọ̀bẹ olóyè kọ́jọ́ sórí ọ̀dọ́ wọn ọba olóyè má dá olóyè kó má dá ọ̀gbẹ́ni ló. láíláí wọn ò ní dáhùn. ó máa tọrọ síbẹ̀ lọ kó má kẹjọ sórí ọ̀dọ́ ọba. a ti bẹ̀ wọn a ti sọ fún wọn kó má dáhùn wọn ò ní dáhùn. nǹkan tó ń ṣe kó máa ṣe lọ. fún rẹ̀ gangan ẹ máa wòran àwọn Tinubu gangan ló máa já lọ́lẹ̀ fúnra wọn èèyàn ṣáà máa wòran. ẹgbẹ́ àwọn ọmọ national gbogbo 90% national union fún bc ni wọn kò só bc tó máa dó síbi tíjà ní báwa sí tí wọ́n mọ̀ pé wọ́n máa fọṣẹ yá wọn. tó bọ́rọ̀ ṣe ní nìyẹn o gbèyẹ tó ọ̀rọ̀ ààrẹ Gani Adams ti ẹni tí ọgẹdẹ ní kò ṣe téèyàn tẹ̀ kò ṣe téèyàn jọ àdá sí rárá so ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run àgbà fún wa máa. ẹ ṣé gan ni bàmí God bless you you are welcome baba. Yes sir. Ṣá lè sọ̀rọ̀. Ẹ̀yin lẹ lọ́rọ̀ máa sọ lọ. Akéde Oòduà. Ẹ bá mi gbà yìí. Ẹ rí ọ̀rọ̀ Gani Adams ní pé ṣe rí nǹkan tí mo fi wò nǹkan pé kì í ṣe ọ̀kan Tinubu kan. Ẹ kọ́kọ́ wo ọjọ́ ẹ wo ìgbà tí ṣe bóun àti CSI yìí ló ń tọ́ má ti lè bu CSI ní ẹ má bu ẹ má dáhùn ẹ má kó lè bí meeting now wọ́n wá jọ sọ̀rọ̀ òní kí CSI wá kí ẹ lé lẹ́kọ̀ọ́ tẹ bá rántí ńgbà tó gbé convoy Guru Maharaj náà ti nà wọ́n DSS ti kọ́kọ́ àtàkì kìíní ọdún ẹ̀dẹ̀ ló ń bọ̀ tẹ bá rántí ńgbà yẹn ní CSI fi bọ́ ẹ̀wù dànù. yà ọ̀dọ̀ ẹ̀ ló ń lọ kò pé kó béèrè pé outcome ẹ ṣe yẹn lé ní ńgbà tó tún lọ bọ́ọ̀sì ti lé ẹ̀ ó tún sọ ńgbà yẹn wípé OPC dúró déédéé o mo mọ̀ pé ọ̀rọ̀ yẹn ó ní mínì ẹlẹ́kẹta ńgbà tí CSI tó ń lọ tó ń bọ̀ tó ń ṣá wọn mẹ́yìn òdì ìwọ yìí náà ló gbé gbèsè wípé ó gbowó lọ́wọ́ Tinubu ó lọ sí Bodlum ó lọ gba 50 million tí CSI fi sọ̀rọ̀ ńgbà yẹn ń kọ́ pé ìgbà táwọn ń bá bàbá olóyè yìí Olúbàdàn ṣiṣẹ́ wọ́n rán wọn lọ CSI dẹ̀ máa yẹn ò kí ń parọ́ ó ní lóòótọ́ Tinubu fún un ní 2 million káwọn fi ra epo sínú mọ́tò wọ́n sọ ìwọ kẹ́dẹ̀ ní 50 million ẹ má dé o
Tinubu yìí náà ló ń sọ̀rọ̀ sí yẹn o. Ìwọ yìí kan náà nígbà tí máa yìí tí màmá wọn tún kú ó gbé àkókò tiẹ̀ pé àbúrò àbí ọ̀rẹ́ àbí kinní kan àbáwo ni o pẹ̀lẹ́ bàbá pẹ̀lẹ́ kinní kan ó gbé. Ó náà kọ síbi wọn ẹbí Gani sọńgbà yẹn pé ajá tó ń gbó àtàwọn nígbà tí wọ́n lọ bọ́ sílé Ìgbò lọ́dún náà ẹ ti gbàgbé pórin ọ̀tẹ̀ yìí náà bẹ̀rẹ̀ sí ní kọ wọ́n bẹ̀rẹ̀ sí ní bú ẹ pé nísìnyí ìgbà tẹ́ ti ẹ̀yin lọ́balọ́ba tẹ́ ti ṣẹ́gi ẹ̀yìn ajá tó ń gbó àtàwọn ajá kinní kan tó ń gbó àtàwọn ajá ẹ̀ wọ́n ti tì í mọ́lé àti ṣetán nísìnyí ẹ lọ padà fídíò yẹn wà lọ́wọ́ mi tì náà ó ní nísìnyí àti ṣetán bá a ṣe máa ṣe ọ̀rọ̀ ilẹ̀ bàbá wa àwa lámọ̀ bá ṣe máa ṣe ẹ̀yin lọ́balọ́ba ẹ má bínú bó ṣọ̀rọ̀ sọ sí yín ó sì wí ni ẹ má dá lóhùn àwa lámọ̀ bó ṣe ń lọ àwa sọ fún gbà yẹn kò yé ni bàbá làwa gẹ́ fún kò fẹ́ mọ̀ bó ṣe ń lọ ní ìsín tó dẹ̀ ti mọ̀ kíní kan lọ́jọ́ náà fídíò yẹn ṣì wà lọ́wọ́ mi ti date ẹ máa sọ̀rọ̀ yín lọ. Olúkáyọ̀dé Johnson, thank you for being my member. Oh, God bless you. You are welcome to the family. Ó sọ bẹ́ẹ̀ ní táìmù yẹn kò pé kó kí ó sọ nǹkan kó gba 50 million ìyẹn lọ. Nígbà tí CSI tó wá sílé tó wá ṣe tòkú kò tún pé kẹ́lẹ́ fi mọ́ nígbà tí CSI àṣírí tí kò yí ọ̀pọ̀lọpọ̀ nígbà tí Ìgbòho fẹ́ wálé ṣé mo wípé prophecy lọ dànù online àbí ẹ ti gbàgbé ní ẹ̀yin èèyàn mi prophecy everyday Ìgbòho má lọlé o wọ́n ti rán àwọn èèyàn sílẹ̀ o wọ́n máa gbé ní tó bá ti sọ̀kalẹ̀ wọ́n á mú ṣẹ́gun kó má lọ o tó bá lọ ọ̀tá ò ní dé wọ́n ti máa gbé wọ́n fẹ́ tán ni wọ́n fẹ́ mọ̀ ni wọ́n fẹ́ ṣe ni ṣẹ́yìn mọ̀ gbèsè tá à ń gbé tán gbé ní kí lè you know. Meanwhile ibà ṣẹ̀rọ wípé àmọ́ gbogbo ìdọ́ta ẹ̀rọ ń bẹ̀ yẹn ni kí n já kékeré sílẹ̀ fáwọn èèyàn bí ń ṣe àńṣe náà fi ń tí náà tá ń ṣọ́ ibà ẹtẹ́ṣẹ́ yẹn pa ṣé ẹ ti gbàgbé pé ní OPC ọ̀dọ̀ yín àtẹ̀yìn ó níyì àwọn tẹ́ ẹjọ́ bet náà wípé Ìgbòho ò lè wọlé wọn ò bí dá kó wọlé ìpè tí Ìgbòho bá máa wọ Nàìjíríà pé òun fẹ́ wá ṣe òkú màmá ẹ̀ wọ́n máa gbé àti wípé tó bá tẹ̀ máa wá ṣẹlẹ̀ àtọ́làtọ́ ó máa yọ wọlé ni. bẹ́ẹ̀ ṣe sọ ń gbà yẹn nìyẹn o. tẹ́ bá wá rí ẹ̀yin èèyàn ní ọjọ́ yẹn nígbà tí Ìgbòho wọlé kí lẹ rí torí ibà ti bìlíìfù wípé láyéláyé tó bá wọlé wọn á gbé kò sí ọ̀nà kankan ibi tẹ́ bá mọ̀dé ni ẹ mọ̀dé ibi tẹ́ bá rìn dé lẹ́mọ̀ mọ́ ibàjáre ẹgbẹ́jẹ́ forí ẹfọmọdé yẹmọ sílẹ̀ orí ti dánmọdé yẹmọ atúnidá kankan ò lè tú dá ìrìn àjò tó rìn ìrìn àjò tó yàn látọ̀run ni iṣẹ́ tí ẹlẹ́dàá ẹran látọ̀run òun ló ń ṣe bó o bá gbógun tì í o fẹ́ tẹ́ bó o bá lówó títí láyé bó o bá gbógun tọmọdé yẹmọ lásìkò yìí wàá fowó pàtàn láti ni mi ìfẹ́ mọ orí ipò tó bá wà tó bá gbógun tọmọdé yẹmọ wàá rí dààmú kí lẹ rí tọmọdé yẹmọ ṣe kí ni Ìgbòho ṣe kí ni Ìgbòho ṣe ní ìgbà tó wá ṣòkú màmá ṣe bẹ́ẹ̀ rí kí lẹ rí tó ṣẹlẹ̀ ẹ lè mọ nǹkan tó ṣẹlẹ̀ náà tó fi ṣe gbogbo kìíní ẹ wá rí tí òòṣà jókòó àtẹ̀sẹ́jì wọn kọ́ yọrí láàrin mọ́tò ọ̀bẹ ọgbórí jáde ń wé nígbà tó ká ọmọdé yẹmọ lára ó wá jókòó síwájú bọ́nẹ̀tì tẹ́ bá rántí iwájú bọ́nẹ̀tì mọ́tò ẹ̀ kò tí ẹ ṣe mọ́ lára mọ́tò wọn ga ìbílí wọn mọ́tò kan ṣáàgbé iwájú bọ́nẹ̀tì nìgbò jókòó sí tẹ́ bá rántí tí wọ́n fi bọ̀ báyìí àwọn èrò wọ́n wà níwájú wọ́n wà lẹ́yìn wọ́n tẹ̀lé wọn wọ Ìgbòho ìlú wọn bẹ́ẹ̀ bá tún rántí ẹ̀ rí pọ́mọdé yẹmọ àwọn ìyá àgbàlagbà kan lẹ́gbẹ̀ẹ́ títì gbogbo wọn Ìgbòho inú àwọn ìyá yẹn dùn Ìgbòho sọ̀kalẹ̀ lórí bọ́nẹ̀tì ó lọ ń kí àwọn ìyá yẹn kí lẹ rò pé ó ṣe ẹ kàn máa ń lísì sí ọ̀rọ̀ Ìgbòho ẹ kàn máa bínú ẹ máa ló ti sọ̀rọ̀ jò ó jábọ́ ẹ̀yin ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ òun àtàwọn kan náà jọ máa ń pò nǹkan kan àwọn yẹn wọn sọ tiwọn síta òun dá wọn lóhùn àwọn tó ń bá sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ sí ọ̀rọ̀ yẹn ti yé wọn ẹ̀yin tí òye lẹ máa ń gbé parí lọ́nláì lẹ máa sọ ìbá ti máa sọ báyìí ok irú nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sì tí ọ̀pọ̀lọpọ̀ ń bínú ìbá ti máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn wípé PDP kan ò gbúdọ̀ wá Àtíkù kan kinní kan ò gbúdọ̀ wá ṣe rálì ó ní nǹkan tó bí ọ̀rọ̀ yẹn
kì í ṣe wípé ó ń wá wàhálà fún yín àbí ó ṣègbéraga àbí ó fẹ́ ṣèjọ̀gbọ̀n pé kinní kan. Ó ní àwọn àti àwọn tó jọ ń ṣe fàfáàfà tí wọ́n fa Ìgbòho wọ́n fẹ́ fà kúrò nínú APC. Àwọn nǹkan kan mi ìfẹ́ so many things. Kì í ṣe pé fà kúrò nínú APC àti fà lẹ́yìn bàbá Tinubu. If you understand what I'm trying to say. Láti fà lẹ́yìn bàbá Tinubu and some other things tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. So tẹ́ ẹ bá rí tí Ìgbòho bá sọ̀rọ̀ ẹ má máa quick enough. Lóòótọ́ blogger á dìde torí ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀lẹ olè ni wọ́n wà creative. Àsìkò tó yẹ kán jókòó kán fi wà creative kán mú wọn nǹkan ẹyọ kan bẹ́ẹ̀ pé jẹ́ ń jókòó jẹ́ kí create kíní kí fẹ́lẹ́ ìṣẹ̀lẹ̀ jẹ́ kí sọ bẹ́ẹ̀ jẹ́ kí ìṣẹ̀lẹ̀ kí ìṣẹ̀lẹ̀ èèyàn kan ò sí ìṣẹ̀lẹ̀ jẹ́ kí ìṣẹ̀lẹ̀ nǹkan kan. Wọn ò ní time fún yẹn laziness yẹn mú wọn débi wípé ọ̀rọ̀ lọ́rọ̀ làwọn máa ń iṣẹ́ tí wọ́n nìyẹn cut and sew láti fi build the traffic lórí page wọn. Ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ti ń ṣẹ̀wọ̀n báyìí. Ọlọ́ọ̀dẹ̀ ní jẹ́ ká ṣẹ̀wọ̀n lè lórí ẹ jẹ́ ká become me down. Gbogbo wa lòṣòwò ògùn. Kò sí blogger àbí speaker tí ò kìí ṣe. Ṣùgbọ́n níwọ̀ntúnwọ̀nsì ní nǹkan. Kí ni mo wá ń try láti sọ ni wípé ẹ̀yin ìyá àti bàbá Ìgbòho. Each time tó àwọn blogger tó bá ti ń gbé oríṣiríṣi ọ̀rọ̀. Ẹ máa rárá fi balẹ̀, ẹ má máa tètè kọ́kàn sókè, ẹ má jẹ́ kí blogger máa fọ̀rọ̀ Ìgbòho pa yín kó yín lọ́kàn sókè. Ìgbòho ń ṣọmọ kékeré kì í ṣọmọ ọwọ́. Àbálò yẹn máa sọ ṣé ìyàwó kan ló wà lọ́wọ́ ẹ̀ ni ṣé mọyé èèyàn tó wà lábẹ́ Ìgbòho tó ń control ni. Débi pé ọ̀pọ̀lọpọ̀ wa torí pé ó ti wá dá sí ìrìn àjò Yorùbá Nation majority ti wá ń rí bẹ́ẹ̀ ni wípé ṣé nítorí kò ní gbéraga bíi ti bá, ṣé nítorí Ìgbòho máa ṣe báyìí torí pé gbogbo everybody ló bá ṣe ọ̀rẹ́ ra ẹ̀ sílẹ̀. Èèyàn tó lè bí lọ́mọ á pè ẹ́ níyà á pè ẹ́ bàbá mi mo ti gbọ́ mo bá sọ̀rọ̀ á ní kábíyèsí Ọlọ́run ló máa gbọ́ kábíyèsí mi ìmọ̀ iye kábíyèsí Ọlọ́run tí Ìgbòho máa ń pè ní èdè kábíyèsí Ọlọ́run ó bá sọ̀rọ̀ rí kókó ọ̀rọ̀ ẹ̀ dànù kábíyèsí Ọlọ́run kábíyèsí Ọlọ́run. Ṣé ẹ wá fẹ́ kó sọ̀rọ̀ mọ́ ni tí àwọn tọ́jọ́ ń fàfáàfà tọ́jọ́ mọ̀ tóun dá wọn lóhùn pé ìyá yín lórí ọ̀rọ̀ tó wà lẹ̀ wí dáìdẹ̀ ìkọ́kọ́ wà tí mo láìkì lára Ìgbòho mi mọ̀ bí èèyàn ṣàkíyèsí ọmọ Yorùbá. Ibi tí Ìgbòho bá lọ á jẹ́ kó mọ̀ á jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ kò farapamọ́ jẹ ìwọ àtẹ̀mí níyà. Ṣé ẹ rò wípé kò mà yí nìkan àbí àyíní padà ni àbí àyíní gbéra? Ìgbòho lè ṣe kó play game fún ìwọ àtẹ̀mí náà. Tó bá sọ wípé okay ẹ̀yin Yorùbá Nation kó máa bá wa ṣe meeting ní kọ̀ọ̀kan àwa kọ̀ọ̀kan excuse me kó máa fi yín lára balẹ̀ fi yín lọ́kàn balẹ̀ pé ẹ má wọrí o kinní kan ẹ má ṣe kinní kan kó máa da ilé kó da ilé. No, ìgbà tó darapọ̀ mọ́ Yorùbá Nation ṣó fi bo lára ọ̀rọ̀ tó sọ nínú ìrìn àjò Yorùbá Nation pé nǹkan tó ń gbé dání lélẹ́yìí lọ́wọ́lọ́wọ́ yìí o ó jẹ́ kí gbogbo àgbáyé dẹ̀ mọ̀ pé nǹkan tó ń gbé dání lásìkò yẹn nìyẹn Yorùbá Nation ló ń gbé dání ó dẹ̀ ṣiṣẹ́ yẹn lójú méjèèjì tí ìwọ àtẹ̀mí jọ rí àbí mo parọ́. Lára àwọn ọ̀rọ̀ tó ń kó fún àwọn àgbààgbà òun ni mo play yìí. Èyí ni àwọn ọmọ ibà wá mú fídíò yẹn tí wọ́n gé nísì tí wọ́n ń pè káàkiri gbogbo platform. Lára àwọn ọ̀rọ̀ ní ìgbà tí Ìgbòho gbé Yorùbá Nation dání kí ẹ tó bẹ̀rẹ̀ sí ní bu wípé irọ́ ló ń pa fún yín ká ẹ tó ní lára kó tó wá bá yín gbé sílẹ̀ wípé okay no wàhálà. Lára àwọn ọ̀rọ̀ tó sọ tẹ́ fi máa mọ̀ wípé akíkanjú níbi tó bá lọ ló ń lọ. Ohun tó bá gbé dání at a time á jẹ́ kí gbogbo ayé àti ọ̀run mọ̀ wípé ibi tí mo dúró sí lásìkò yìí ò lélẹ́yìí o láìkẹ́ ibi tí mo dúró sí lélẹ̀. Bí gbogbo ọ̀pọ̀lọpọ̀ yín bẹ ṣe ń kàn mọ́gi sí náà bí ọ̀pọ̀lọpọ̀ ṣe ń kàn mọ́gi ní ìgbà tó gbé Yorùbá Nation dání tó ń sọ àwọn ọ̀rọ̀ tí mo play fún yín bí. Bẹ́ẹ̀ ni majority ọmọ Yorùbá bó tó mànà bro kò sí èébú tí wọ́n bú wa tán. Ọmọ àlè wọ́n pè wá kò sí ìkọ́tọ̀ pè wá tán. Àwọn Elizabeth ọba bíntín kò sí orúkọ tí wọ́n fi bú wa tán. Gbogbo wọn bẹ́ẹ̀. Apọ̀ online tá a jọ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ọmọ Yorùbá a jọ mú nǹkan lẹ̀. Ó dúró kò yí ẹsẹ̀ padà. Ṣebí ìbàlá kọ́kọ́ ń pè tẹ́ ẹ̀ dá wa lóhùn. Ìbá jẹ́ wípé ẹ̀yin mọ̀ wípé irú sọ́pọ́ọ̀tì tí Ìgbòho padà wá rí ìbá jẹ́ wípé rí traces
ìgbéraga yẹn kò rúbọ yín lójú, ó jẹ́ ká rárá fi balẹ̀ ká ẹ wo sàkún ibi tí ọ̀rọ̀ yẹn lọ. Mo mọ̀ wípé ẹ̀ ní wúrú ìwà tẹ wù yẹn, bọ̀ ìgbà tó ti wá dójú ẹ̀ tẹ wá rí gbogbo bí wọ́n ṣe fún ọmọ Adéyẹmọ ní kinní. Nígbà tẹ wá rí bá ṣe gbé Ìgbòho ta ṣoṣù ká ta gbèrú ta bẹ̀rẹ̀ sí ní họ́ọ̀kì ẹ̀bí gálà táwọn abiyamọ ayé àti tọ̀run kan sẹ́yìn tó ní kálukú Ìgbòho ń bí o ṣebí ọwọ́ bí àṣà àwọn ọmọ Biafra. Nnamdi Kanu is another savior, Ìgbòho is another savior. Tí ayé gbà fún tọ̀run gbà fún, ìbá ẹ wá rí wípé ayẹyẹ ọmọ yìí o, kí ló dé tó tó báyìí? Bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ogun tí látọdún náà nìyẹn tẹ́ recruit àwọn ọmọ yín. Báwọn ọmọ yín náà ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Ǹjẹ́ ẹ rántí ìbá ní ìgbà tí Ìgbòho kọ́kọ́ bẹ̀rẹ̀ tó bá sọ̀rọ̀, táwọn èèyàn bá fẹ́ sọ̀rọ̀ sí yín nígbà náà máa ní ẹ má sọ̀rọ̀ sí ìbá ò torí pé gbogbo nǹkan tó ń ṣe àjọmọ̀ ẹ̀yìn àtòun ni láti jẹ́ kí gbogbo wa kó máa yé wa bá ṣe ń bínú gbà ipa ti pè yín pẹ́ dáhùn. Ìgbòho sì ń jẹ́ ká máa rí pé ẹjọ́ ń lọ ẹjọ́ wà papọ̀ ní pé ibà ò kọ̀ bọ́ síta láti sọ ni o gbogbo nǹkan tó ń ṣe lórí ọ̀rọ̀ Yorùbá Nation ibà mọ̀ ṣe bẹ́ẹ̀ bọ́ síta tẹ ní kọ́ tẹ lọ sáré grant interview ẹni kó má kó bá yín òun lè dè àbí ẹ̀ kí mọ̀rọ̀ tẹ máa sọ ni ẹni kọ́mọ kankan má kó bá yín o ọ̀làdẹ̀ bọ́ síta a máa sọ wípé ibà mọ̀ sí gbogbo ibi tóun lọ nǹkan tóun ṣe ibà ẹ̀ wò ló mọ ibo ló ti gbàṣẹ lọ́wọ́ ẹ̀ mọ̀ kó o mọ̀ kankan kó má fìtì ẹ̀ sí kó dárìn ìrìn àjò ẹ̀. Ibi tí Ìgbòho ti bẹ̀rẹ̀ sí ní stop láti máa sọ títí yín mọ̀ nìyẹn pé ókè àìtẹ́yìn ká òun là ń fọwọ́ bò àìtódò tọ̀ sí ni kọ̀ǹkọ̀ díjú akẹrẹ díjú kábà díjú kí ìkẹjọ fi ṣe lè gan. Ibi tó ti stop nìyẹn láti máa sọ wípé ókè o gbogbo nǹkan tó ń ṣe o bó ṣe rí o ìbá mọ̀ sí o ìbá ò mọ̀ sí o. Yẹ̀yẹ́ ó tún sọ débi tẹ́ pé ní CSI ó ní businessman ó ní ṣó lérò pé business náà ń ṣe ni ó ní wọ́n tẹ́ kó iṣẹ́ tó yẹ kó lọ kọjú mọ́ mọ́tò dílà ẹ̀ tó ń tà ó wá ń ṣe security má kó ń bá o má ṣe kinní kan o má ṣe gbá o. You see? Ó kàn ń já kúrò ní. Ẹ ṣáà ń wá gbogbo ọ̀nà láti bring ìmá yẹn down in every way. Eléyìí tẹ́ wá lọ ṣe yìí sìn. Eléyìí tẹ́ wá ṣe yìí báyìí ó lẹ wá fi kán tó wá já ó kán ti já báyìí iyọ̀ ti já kò ṣeé jẹ. Mo dẹ̀ mo kì í ṣe pé wọ́n ní advice fún yín sà láti ṣòmo ìsọ́ báwọn tó bá súnmọ́ yín kọ́ bá mi bá yín sọ̀rọ̀. Mo ní route tẹ́ fẹ́ gbé ẹsẹ̀ léyìí ó máa wó sí o ẹ̀dí ẹ̀ ò dáa tọ́nà yẹn ibi tẹ́ fẹ́ gbà yẹn ò dáa. Ibà don't go that route because tí ẹ bá stop ẹ̀ tẹ́ ẹ bá continue pẹ̀lú àwọn boys yín èmi ò ní ká má máa ṣe o ẹ máa ṣe lọ. Ó máa wá jẹ́ Ìgbòho lẹ́rù pé fẹ́ bájà it is going to be between Yorùbá land versus Gani. Àwọn èèyàn tí ìsàfún yín sà tí ìbọ̀kan tán pè lá isolation. Àwọn èèyàn tí avoid yín ṣe bẹ́ẹ̀ ṣe rí gbogbo àwọn tẹ́ kó jọ sí inú hall ibi tẹ́ ti kọrin. Ẹ̀yin ò ní bọ̀ Ọlọ́run tó jù bọ́lá. Ẹ̀yin ò ní bọ̀ Ọlọ́run tó jù bọ́lá. Ọ̀dàlẹ̀ bá dalẹ̀ yẹ ló yẹ ká jà lọ́rẹ́. Ẹ̀yin ò ní bọ̀ Ọlọ́run tó jù bọ́lá. Ohun tó jù bọ́lá tẹ́ ẹ ní tí wọ́n pa kúkúrú tán pa gúngùn ní Àkókó ní Ondo State níbi tẹ́ ti wá àbí ẹ̀rí fídíò gbogbo àwọn abiyamọ. Wọ́n mi ta lórí yẹn bá wù. Èmi ò mọ̀ mo kàn mọ̀ wípé Ìgbòho kọ́ ní ìmẹ́ni tán kọ́ fún. Òun gbọ́ngàn lórí yẹn bá wù tí kò mọ̀ orí tó ń kọ yẹn kó máa gbọ́ létí bá tó bá lọ. Torí Ìgbòho ò dalẹ̀. Wọ́n máa gbọ́ ohun tó ń kọ yẹn kó gbọ́ngàn ló bá wù. Ó dà ìpò léyàn kan tí ìbá fi orin yẹn ná lẹ́gbàá. Àkókò tẹ́ ti wá àbẹ́yìn òréré lú tó ń gbé àwọn ọba ṣépè lákòókò tó gbàbọ̀dẹ̀ àtàwọn yúùtù kan tọ́nà gbowó lọ́wọ́ Fúlàní tọ́nà jí wọn gbé lákòókò Àkókò yẹn lẹ ti wá. Àkókò lẹ ti wá l'Ondo State ohun tẹ́ ẹ ní tó jùbọ lọ ẹ lè lọ ló fi gba àwọn èèyàn yín là lákòókò abẹ́yìn orí àrà tí Ìgbòho dá ní gangan Ìbàràpá òun ló gbà wọ́n lẹ́ẹ̀bẹ́ tí wọ́n lè ṣe tọ́rìn yàlà tán ṣe yòlò lẹ́ni bó ṣe wù wọ́n ọpẹ́lọpẹ́ Ìgbòho lọ́lọ́run lò fún wọn. Ẹ̀dẹ̀ ní nǹkan tó jùbọ lọ ẹ̀dẹ̀ lè lọ fi pamọ́ síbẹ̀ kí àwọn àtìláwí kọ́ má lè wo Àkókò máa gbé àwọn èèyàn yín tó jẹ́ sí wípé àwọn ọmọ Àkókò ní yín lọ́mọ wọ́n ní ẹni nímọ̀sán wọ́n wá mú kíkan
àfáà mi ẹ ní tí lẹ́lẹ́ bàbá dára mi ní wá yín ti thank you for the gift ẹ ṣé gan ni ẹ̀yin èèyàn mi ẹ bá mi support àfáà mi o ẹ bá mi support bàmí Jim Ọlájìm yes God bless you bàmí. Ní nǹkan tó jù bọ́lọ́ ẹ̀ lọ fi protect wọn ní Ondo State ibẹ̀ ìgbà Yorùbá nation náà tí kinní yẹn tá à ń wá tí kinní yẹn pa wá lóǹgbẹ èdè ǹjẹ́ mo statement tẹ máa ń fún wa níwọ̀n tí Aláàfin ò ṣígun fún yín kálàfin ṣígun fún yín kálàfin ṣígun fún yín Aláàfin wo ló fẹ́ ṣígun fún yín ogun wo lẹ fẹ́ lọ jà ṣe jálù mi ni ogun wo lẹ ń jà ta ló rán yín lọ sójú ogun èwo tó ń ṣígun fún yín àìní nǹkan ṣe ni mo tún ń rìpíìtì ibà a kì í fìkanra ìtàmájẹ́ ẹ sọ nínú fídíò yín ẹlẹ́ni more than 5 million ọmọ ogun ẹ wá ní wọ́n wá lọ sọ wípé Ìgbòho kó recruit 50 people warriors 50,000 sorry kó recruit 50,000 ẹ̀ mọ́ye 50,000 ọmọ ogun tó ṣárántí tẹ́ ẹ ti jọ múlẹ̀ tẹ́ ẹ ti jọ wà more than 10 years tó wà gbogbo kinní yẹn lẹ ti market láti ìgbà ọ̀rọ̀ Yorùbá nation lẹ ti market yẹn abẹ́ ti gbàgbé ni ní last year ṣe market ṣé ẹ rí big girl tẹ gbà last year mo rí fídíò yẹn I was there mo wà lára mo follow yín náà lórí Oòduà Graphic èmi ò ní kankan against yín gbogbo mo dẹ̀ ráwọn boys yín bó ṣe ń pe gbogbo àwọn warrior tán ní kán wọ uniform tán ń ṣe fídíò pé ṣe láwọn ọmọ ogun tó pọ̀ tó báyìí wọ́n tún dojú kámẹ́rà kan nu wọ́ọ̀lù yẹn wọ́n lọ bíbá pé ẹ̀jẹ̀ ti rí wọ́n dẹ̀ tún jẹ́ kó yé mi lára àwọn boys yín tún wọ́n wá market yín fún mi wípé yàtọ̀ fún pa àwọn ọmọ ogun tẹ́ ẹ rí ẹ̀mú àwọn boys yín wọ́n ní yàtọ̀ fún àwọn ọmọ ogun tá a rí yẹn o nǹkan wà ńlẹ̀ o tó lọ fà bàbà ibà mi ò doubt ẹ pé kò sí nǹkan lẹ̀ èmi ò dẹ̀ doubt ẹ pé kò sọmọ ogun lẹ̀ yín brothers mo mọ̀ pé ẹ̀wùyanran tí ẹ wà ńlẹ̀ gangan ṣùgbọ́n ayé ìyá ni bí òrìn ẹsẹ̀ ìgbà tẹ́ ẹ wá yanran tí tẹ́ ẹ dúró tẹ́ ẹ pọ̀ tí nǹkan dẹ̀ wà ńlẹ̀ tẹ́ máa fi pàdé nǹkan báyìí tí àwọn tó wá gbé tọ́lọ́run gbélẹ̀ Yorùbá lé lọ́wọ́ dání nísìn tó ń darí ilẹ̀ Yorùbá tọ́lọ́wọ́ láwọn ò fọmọ ogun yín àti gbogbo nǹkan tẹ́ ní wọ́n wá ń sọ fún yín àtẹ̀yìn ò mọ̀ pé nǹkan tó ń sọ fún yín nìyẹn ẹlẹ́ẹ̀kọ́ lẹ́tà wọn dá yín lóhùn wọ́n fi yín gún lágídí kàṣà àti gómìnà àti gbogbo lọ́balọ́ba wọ́n sọ fún yín wípé you are not wanted àwa mọ̀ pé lọ́mọ ogun o ṣùgbọ́n ọmọ ogun ẹ máa kó dání gbogbo nǹkan ogun tó o bá mọ̀ tó o ní lágbára at everything ó wà lẹ̀ kò sí wàhálà ìwọ máa manage ẹ̀ wọ́n mọ̀ wípé ẹ ní àwọn ọmọ ogun bíi 10 million yet wọ́n lọ pe Ìgbòho wípé wá bí ṣó o lè recruit 50,000 nígbà tẹ́yìn sọ fún wọn wípé ẹni more than 10 million ẹ̀yin náà ẹ̀ wo àárín yẹn kì í ṣe Ìgbòho ibà Ìgbòho kọ́ nǹkan táwọn àgbààgbà ilẹ̀ Yorùbá láwọn fẹ́ lọ bá wọn fẹ́ òun ni Ìgbòho bá wọn fẹ́ kẹ́ẹ̀dẹ̀ máa wá wò ó kẹ́ẹ̀ lè rí wípé inú Ìgbòho mọ́ tó bá yẹ pé èèyàn tó ní hidden agenda àbí ó ń ja ogun àbí ó ń ṣọ̀tẹ̀yìn ṣó yẹ kó bọ́ síta kó wá sọ gbogbo èèyàn tó bá jẹ́ pé Ìgbòho ní bad mind ni on a good day kò yẹ kó bọ́ síta kó wá sọ iye tí wọ́n ní pé kóun recruit on a good day tó bá yẹ pé kínní àti pé tó bá tẹ̀ tó máa sọ á bùkún 100 million. bó kò ṣe 100 million kan wọ́n ò ní gbé fún. ibi tí ẹ ti rìnrìn yẹn tó ti wọ́ ní ká lọ tún ṣe ibà gbogbo eléyìí tẹ́ ẹ ṣe yẹ kan waste time ni ẹ kàn ń domi sẹ́yìn igbá ni iṣẹ́ tó yẹ ká ẹ ṣe ẹ fi àbádọ́nẹ̀ ọ̀tọ̀ nǹkan tí ò yẹ ká ẹ ṣe lẹ lọ́ ṣe ṣe wá rí gbogbo ẹ̀yin ọmọ ibà pátápátá tẹ́ ń gé fídíò ibi tí Ìgbòho ti sọ̀rọ̀ ẹ jẹ́ tún bá yín play ẹ̀ lẹ́ẹ̀kan sí i mo ti sọ wípé mo máa bá yín play ẹ̀ nǹkan kékeré nìyẹn lóòótọ́ ní Ìgbòho sọ ó ní president wo ni bàbá fẹ́ jẹ ìyẹn bàbá Tinubu ipe kí ló dé tí wọ́n wá darapọ̀ mọ́ Yorùbá nation ká gba ilẹ̀ bàbá wa ó ní gbogbo yín tẹ́ bá ní ẹ fẹ́ fọwọ́ sí wá tẹ̀yìn wá máa rọ yín ni ìgbà tí Ìgbòho lọ sọ́dọ̀ kábíyèsí bàbá wa Ọọ̀ni rìṣà Àdìmúlà Oòduà nígbà tí wọ́n lọ bẹ̀ ìgbà tí bàbá
ṣebí bàbá ò tiẹ̀ mọ̀ pé wọ́n wẹ́kọ̀mù ti fọ́n tìlù Ọọ̀ni ní kọ́ lọ sí biggest hall fún hall tó kọ́kọ́ kó wọn sí Ọọ̀ni ní hall yóò lè gba gbogbo àwọn tí òòṣà ó máa ń rìn tèrò ni ó lẹ́ràn ìfẹ́ lára ni àwọn èèyàn lọ́ọ̀bù ẹ̀ ní kì í ṣoògùn Ọlọ́run tó bá yẹ pé oògùn ni oògùn ewé ẹ̀sùn kò ń gbà mí ìnáwó Ìgbòho naturally ó ní ẹran ìfẹ́ lára to know him is to love him I know him gan wọ́n love ẹ̀. wọ́n ní kán wá lọ sí biggest hall kán kó gbogbo àwọn kán ní kí gbogbo àwọn tó tẹ̀lé wọn kán má fẹ́ yẹ èèyàn kan síta o kí gbogbo wọn kán tẹ̀lé wọnú hall gbogbo wọn wọnú hall wọ́n ní kí Ìgbòho máa bọ̀ báyìí lẹ́gbẹ̀ẹ́ wọn àbí gbogbo wa kọ́ la rí fídíò ni wọ́n dẹ̀ ń jẹ́ kó yé wa wípé Ìgbòho gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ ń gbà yẹn kí ni Ọọ̀ni sọ Ọọ̀ni ní gbogbo nǹkan tí gbogbo ẹ̀yin ọmọ wa ń sọ ń gbà yẹn ó yẹ ká yín lára ó yé wa gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ ó yé wa ṣùgbọ́n ìrìn àjò yẹn ò lè lọ bẹ́ẹ̀ yẹn ó lójú ó ní bá a ṣe máa rìn òun ní nǹkan tó láwọn ń sọ fún wa ń gbà yẹn Ọọ̀ni tún tẹ̀síwájú wípé Ìgbòho ó ní wàá gbé kinní rù mí látẹ̀yìn Ọọ̀ni tún wá ṣe yẹ̀yẹ́ pé ẹmu ẹ kì í ẹran bí ọ̀rẹ́ lẹ pé ní pé ẹ kàn rò pé Ọọ̀ni lásán náà ló wà ní ẹ kàn rò wípé ẹ kàn rí ṣe náà ní tẹ́ bá gbìyànjú ẹ you see life ṣé ìrìn àjò tẹ́ everybody ti sinmi tó ti be happy tó ti kú tó ti kẹ̀ tí àwọn tó sọ̀rọ̀ sí kan tó ti dààmú ọmọ tó ti wọ́ má bẹ́ẹ̀ tó ó yá máa bọ̀ lé wọlé kanlẹ̀ wọlé ilé bàbá ọmọ kì í bàbá lẹ́rù wọlé àwọn tó sọ̀rọ̀ sí ti dààmú ọmọ tó wọ́n tún wá gbé sákàtà wọ́n wá ní kó dúró báyìí wọ́n ní ó yá dúró níwájú àwa ni bàbá ẹ̀ á dúró lẹ́yìn ẹ̀ àwa nígi lẹ́yìn ọgbà a nídìí ẹ o ti proof fún wa nǹkan tá a fẹ́ rí lára ẹ àti rí nǹkan tá a fẹ́ mọ̀ àti mọ̀ àsìkò ti tó láti fọwọ́ tì fún ẹ lórí ọ̀rọ̀ security àti rí capability àmọ́ nǹkan tó lè ṣe ó yá lọ wá àwọn ọmọ ogun iye báyìí ṣó máa rí ó yá lọ wá kó wọn jọ ó dẹ̀ fún wọn ní training má dá sí àwọn Fúlàní àtàwùsá tó ń fọwọ́ síbi tó wọ́n ń gbé o tó ń gbé peacefully nílẹ̀ Yorùbá o kìkìdá àwọn ọmọ àlè tẹ́rọ́rìsì tó láwọn fẹ́ máa pa kúkúrú pa gúngùn nínú igbó tó ń jẹ́ àwọn èèyàn wa gbé kìkìdá àwọn wọ̀nyí láàfẹ́ kí wọ́n wọlé sílẹ̀ bàbá wa ẹ̀yin wá kó àwọn èèyàn jọ ibà ẹjẹ́ sẹ́yìn ní pẹ́rẹ́ pàkọ́ bá mi ẹ̀wà advice mo fẹ́ fún yẹn má jẹun gbọ́ olófòfó pọ̀ ibà ẹ̀wà ṣé ẹ rí inú hall tẹ́tí ń kọrin yẹn ṣé ẹ rí gbogbo àwọn tó kún bẹ́ẹ̀ yẹn rí bí hall yẹn ṣe kún ibà shadow wọn lẹ rí bẹ́ẹ̀ wọ́n ti lọ tán. gbogbo warrior ibà tẹ̀sí rẹ̀ wípé wèrò lẹ́yìn ẹ o wọ́n ti lọ shadow wọn lẹ̀ ń wò kò sẹ́ni tó fẹ́ bá ládánwò ṣe ibà ẹ̀ tí ẹ̀ mọ géèmù. ok ẹ sì rò wípé wọ́n wà ń bẹ̀ fún 100%. mẹ́kẹ́ ni Yorùbá mà là ń sọ yìí. èmi ò máa lè tẹ̀lé lúsà o. ibà ò mọ Yorùbá ibà sì ń bílíìfì pé gbogbo àwọn tó dúró tí wọ́n nu wọn lùyẹn náà ṣì ń sọ́pọ̀tì wọn wọ́n ti lọ tán ṣáàdó wọn lẹ̀ ń rí ẹ̀ tí ẹ̀ mọ́ bóyá ń lọ ẹ̀ mọ́ géèmù láwọn tó jẹ́ pé bó ṣe máa jọ Ìgbòho náà wà kiri. yes honest ni pé ààrẹ Gani Adams ó pè gbogbo dirty side àwọn yẹn àwọn èèyàn ò rí irọ́ táwọn máa wá pa ẹ́ nìkan làwọn èèyàn ń rí ọmọ gbogbo wò làwọn wà he's naked everything about him is outside. èyí tí ò tiẹ̀ yé ìbàjù ni wípé àwọn bọ́ìsì tẹ̀sí fi ń yangàn yìí wọ́n mà ti lọ lẹ́yìn yín tán ẹ̀yin lẹ́lẹ́ múlẹ̀ ṣé Judas Iscariot ó ṣèkọ. wọ́n sí pẹ̀lú wọn mọ́. kéne. wọ́n ti lọ wọ́n sí pẹ̀lú wọn mọ́. wọ́n ti ọ náà ni mò ń ṣe lálàyé fún wọn wípé ṣáàdù wọn náà kò ṣe rí lẹ́sẹ̀ rò pé wọ́n wà pẹ̀lú yín. táwọn fẹ́ bá dàdánwò ṣe táwọn fẹ́ bọ́ náà ìjọba ṣe. ẹ mọ̀ wípé Judas Iscariot ìkan lára wọn 12 disciples Jesus Christ ní nígbà ayé wọn. Bíbélì tún jẹ́ kó yé wa wípé
ẹ̀mí Ọlọ́run tún kàn sí Jésù wípé ìkan lára àwọn ọmọlẹ́yìn ẹ̀ yóò gbàbọ̀dẹ̀. Ìwọ wí, ìwọ kọ́, ìwọ bí, ìwọ kọ́, ìgbà tó dọ́dọ̀ ìwọ wí, ìwọ èmi bí, ìwọ wí o. Bó ti ẹ̀yẹ pé Júdásì padà wá ná owó náà. Ibà, ẹ wake up from your slumber bàbá. Ẹ padà lọ work arithmetic yín wẹ́là. Ṣé eré lè tẹ́ ìṣe yìí? Ó máa gbé yín wọgbó lọ sí ju bẹ́ẹ̀ ṣe ń wọgbó lọ yìí. Ó máa jẹ́ kí àwọn èèyàn máa kẹ̀yìn sí yín nílẹ̀ Yorùbá. Á máa pọ̀ gan ni. Ọ̀pọ̀lọpọ̀ tẹ̀sírí tó yìí bá yín ṣe, wọ́n mà ti kúrò lẹ́yìn yín. Yorùbá ò mà láàmú mọ́ra tọ́tọ̀ yẹn. Wọ́n máa ń bá ní kíni. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ọmọ kan tó ń pè loyalty. Ṣé rí ibi tó bá tún ti ń dùn tó ń rí pé tún ti ń ṣe nǹkan tó ń ṣẹnu re ibẹ̀ ló kù tán tún lọ ibẹ̀ everybody máa rọ́ lọ. Ẹ mọ̀ bí Yorùbá ṣe máa ń ṣe ṣá. Ṣé rí tẹ̀ tó bá nǹkan tí mo sọ tó bá máa yé yín ẹ rí pẹ́yìn nìkan lẹ dá wà. Ṣùgbọ́n kọ́lọ̀ máì ti jẹ́ kó late. Ṣé wá rí 50,000 yẹn? Ibà ẹ fi sílẹ̀ ẹ fọmọdé yẹmu sílẹ̀. Ìbá jẹ́ 500 péré àbí 20 péré òun ni àwọn warrior ọmọ ogun tó ní ẹ fi sílẹ̀ fún ẹ tó wá tẹ̀síwájú. Ṣé mo lè sáré sọ̀rọ̀ fún ìyá wa? Yeah, go ahead. Ṣé mo lè sáré sọ̀rọ̀? She good. Ṣé rí 50,000 tó wá active ó bẹ́tà ju 50 million tó wá useless lọ. Active 50,000 is better than 50 useless 50 million. Ṣé mọ̀ pé Ibà ò mọ̀ páwọn èèyàn mọ àwọn ẹni tó jẹ́ ẹni tí bá gbẹ́kẹ̀lé ní gbogbo ayé ẹ̀ ọ̀dọ̀ wa ló wà. Ẹni tí Ibà ní tó fi ń gara kó bí àwọn jẹ́ bákọ̀bákọ̀ gbogbo wọn ni wọ́n ti wá sẹ́yìn Ìgbòho. Ta ló máa rí mọ́lẹ̀ tí ò ní lọ bẹ̀? Ta ló fẹ́ rí mọ́lẹ̀ tí ò ní lọ bẹ̀? Ẹ wo gbogbo àwọn ọmọ tí Ibà ń kó káàkiri. Ṣèbí Ibà sọ pé Oǹdó làwọn ti wá. Ẹ wo bó ṣe ń pa wọ́n pàápàá Oǹdó. Ṣé a fẹ́ sọ pé Ibà tún dúró de permission kan tó support àwọn ẹbí wọn ni? Ẹbí ní láti ṣígun fún Bani. Family wọn ní láti ṣígun fún wọn ni o. Oǹdó de Aláàfin Ọ̀yọ́ ni. Rárá. Oǹdó de Lámídì ni. So Oǹdó de Lámídì ni Adéyẹmí Aláàfin ló ń dúró de. Rárá. Yorùbá náà á ṣàánú wa. Kọ́lọ́ wa ṣàánú wa ìyá mi. Ṣé rí Ibà àsìkò tó máa bẹ̀rẹ̀ kún wọn? Kọ́lọ́ jẹ́ kí wọ́n rí títú pépà nínú ojú. Ó sì dá báyìí. Kọ́lọ́ tètè support the winning team. Masbi. Kọ́ máa tètè lọ dọ̀bálẹ̀ fún Ìgbòho. Kọ́ bẹ̀bẹ̀ ká dà ọmọ wọn tọ́. Kí wọ́n tó wá useless tán pátápátá. Masbi. Thank you. Ibà, Ebi, calm down. Now, to round it up here. Ẹ wá ní lára àwọn ọmọ ogun 50,000 tó ní kó lọ recruit. Ipe àwọn ṣẹ̀ṣẹ̀ máa recruit fresher ọmọ ogun. Àwọn tí ò mọ̀. At least ọmọ ogun tó máa bá ṣiṣẹ́ tí hàn nígbàbọ̀dé fún. Ó kéré jù ó yẹ kó ti jọ wà bí 10 years kán ti múlẹ̀ kán ti jọ mọ́ra wọn nínú níta. Àwọn tẹ́ ti jọ wà ní 10 years. Mélòó nù wọn lẹ mọ̀ nínú níta? Sá. Tí ìmùlẹ̀ yẹn dúró dáadáa. Ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. Ẹ wá ní lára àwọn yẹn wọ́n lè gbàbọ̀dé wọ́n lè ṣe oríṣiríṣi. Èyí ni mo máa wá fi ráǹdì ẹ̀ up pé gbogbo abiyamọ ayé gbogbo abiyamọ ọ̀run gẹ́gẹ́ bí màmá mi tó pè wọlé lẹ́ẹ̀kan. Àwa gba ohun yẹn o àfikù. Ìbà Ganiyu Ige Adams Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land. Sá gbogbo ọmọ kóòtù àjíire àtọmọ Yorùbá àfìgbò kọ yín lọ́rùn sá. Kólókóló tá a sọ má já lọ́rùn ajá ò gbúdọ̀ jẹ́ o. Ẹ ní ríjà Yorùbá o. Kò sí kankan tó máa ṣọmọdé yẹmọ torí ikú kìí pẹ̀tà lójú ìran náà wí. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a fi kọ yín lọ́rùn ìdí tá a fi ṣe kọ yín lọ́rùn ni wípé irú ọ̀rọ̀ wo ló ń gbé yín ní kò tẹ́ fi lè sọ̀rọ̀ yẹn jáde torí a mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí ní 2021. Lára àwọn ọmọ OPC wà tó wá látọ̀dọ̀ yín tó gbàbọ̀dẹ̀ fún kẹ́ lè mọ̀ pé àgbà ni.
nísìta dẹ̀ tún ti wá bó síta tẹ̀ tún make mention yẹn tí prophecy dẹ̀ ti jáde torí mo rántí pé prophet Adébáyọ̀ sọ wípé kí Ìgbòho kan kíyè sára lọ́dọ̀ àwọn OPC tí ẹ̀yin náà tún ti wá sọ jáde nínú ọ̀rọ̀ yín Ìbà tí ẹ̀yin ò bá ti rán alábọ̀dé lọ darapọ̀ mọ́ Ìgbòho kò sí alábọ̀dé kankan tó ń lọ bá Ìgbòho torí Ìgbòho ò bá Àgbẹ̀kọ̀yà kò bá Ọkọ̀yà jà kò bá anybody jà ẹ̀yin nìkan lẹ̀ ń bá wá wàhálà so kò sí anybody tí mo mọ̀ tó máa sọ wípé òun fẹ́ lọ bá Ìgbòho ṣe láti gbàbọ̀dé fún kí ló fẹ́ jẹ lérè ń bẹ̀ àwọn tó lè gbàbọ̀dé fún àtọ̀dọ̀ yín ni náà ti máa wá torí ẹ̀yin lẹ̀ ń bá jàjà supremacy battle ẹ̀yin lẹ̀ fẹ́ kó dún tí dídún Ìgbòho ó dẹ̀ epo halẹ̀ mọ́ yín ó ń dẹ́rù bà yín just like bí freedom èyí ṣe gborun lójú ọ̀pọ̀lọpọ̀ because Ìbà èmi àti yín jọmọ̀ wípé in the next 10 years ẹ believe pé Ìgbòho tí lè rí freedom yẹn láíláí ẹgbẹ́ àtirẹ́gbẹ́ pé bẹ̀rẹ̀ tẹ̀ tó bá máa dé everything ilẹ̀ àti rọ́ ṣùgbọ́n ṣọ́kà bàbá ti wò lọ́kà ṣùgbọ́n èmi ní fídíò kan lọ́wọ́ yes ma mo ní fídíò kan lọ́wọ́ tí mi ti play for anybody fídíò yẹn níbi tí kan náà ọmọ OPC ti ń jẹ́wọ́ ó ní àwọn 4 péré ni wọ́n lọ àtàkì olóyè Sunday Igboho kó sojú òun báyìí mo ní fídíò yẹn lọ́wọ́ àsìkò òwe tí tó gbogbo nǹkan pọ̀ lẹ̀ ọ̀rọ̀ tí Prophet Adébáyọ̀ sọ yẹn wọ́n mọ̀ tán sọ ọ̀rọ̀ tí Prophet Adébáyọ̀ sọ wọ́n mọ̀ tán sọ I swear to God Almighty wọ́n ríran yẹn confam gan lórí ọ̀rọ̀ OPC tí wọ́n sọ yẹn Ọlọ́run dẹ̀ ṣe pé kí wọ́n tó gbẹ́sẹ̀ kan kí wọ́n tó gbẹ́sẹ̀ méjì súnmọ́ Ìgbòho Ìgbòho ti gbẹ́sẹ̀ rí 10 nǹkan tí tínú mi fi máa ń dùn nìyẹn. ó ti tó bẹ́ẹ̀ yẹn á lo. táwọn tó gbé ẹsẹ̀ kan Ìgbòho ti gbé 10. ẹ máa gbọ́ sẹ́yìn ò mọ̀ pé ẹ mọ̀ pé Gani Adams wà ẹ̀ ní ọ̀bímọ ni o àbímọ nínú ẹ̀jẹ̀ ló wà o. ṣàtẹnu mọ́ àbímọ ó dẹ̀ pẹ́ ti bá ọ̀bímọ ni o. hello ẹ káalẹ́ bà mí ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bà mí ẹ káalẹ́ sà ẹ káàbọ̀ sórí ètò bó ti expect yín látàárọ̀ mi kan fẹ́ pariwo náà ni pé bà mí bàbá dára àti ìrì yín bí o. ẹ ṣe gan èyí dára ẹ ṣe. must be calming down. brọ́dà mi tí wọ́n sọ̀rọ̀ síwájú COVID àti must be TV ẹjọ́ máa fẹ́ kẹ́ jẹ́ ká ní observation kan bí ọ̀rọ̀ ṣe ká ẹ lára tó yìí ọ̀pọ̀lọpọ̀ náà wà tí àwa náà dàbí ọ̀ gẹ́gẹ́ bí platform èyí ṣe rí. Tábíṣẹ́lì kí ló dé tó yẹn díẹ̀ sọ pé kọ́ máa expose kìnìkan ṣé o tá à ń sọ yìí ṣé ó jọmọ́ pọ́n sọ strategy ni. must be kí a máa jẹ́ ká máa show eye service not too good. no must be calm down mute jọ brother mi rọra mute bẹ́ẹ̀ yẹn. ìyá mi mo ti dákẹ́ mo ti dákẹ́. hold it kò sí wàhálà àfáà mi ẹ má bínú àgbọ̀ yín. so ìyàwó náà ni mo wá àdírẹ́sì lọ́wọ́ pé bó ṣe ká yín lára ó kọ́pọ̀lọpọ̀ náà lára jù bẹ́ẹ̀ bọ̀ gẹ́gẹ́ bí platform tí èyí ṣe rí mo máa bìlì pé a máa fẹ́ ní ìfarabalẹ̀ especially when we discover that we have a very good speaker we always allow her láti kí wọ́n fara kan land wọ́n dẹ̀ máa fọlúkálùkù tí ó bá wà lórí platform ní ọ̀rọ̀ sọ. Ilé ló máa indicate ló máa differentiate a very good platform an intellectual platform yàtọ̀ sí àwọn tí wọ́n kàn wá pípé wọ́n wà lórí social media. Mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan gbogbo bó ṣe ń ka yín lára bó ṣe ń ka gbogbo wa náà lára nìyẹn á débi tán lọ. Now lórí ọ̀rọ̀ bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò modern one bí wọ́n ṣe pera wọn. Ìgbà nílé ayé o ìgbà nílé ayé gbogbo ẹ̀dá tí Ọlọ́run bá dẹ̀ ti ní kó lo ìgbà ní ààyè ibì kan èèyàn máa bá ìgbà lọ ni àwọn tó bá Ọlọ́run ọba á wá lọ ẹ̀dá mi lára kò ní bá ìgbà lọ pọ̀ tí ò bá ti tí àsìkò ti jẹ ò bá ti sí mọ́ nínú ayé
ẹ má jẹ́ ká máa wá gbìyànjú láti máa ṣèjúra wa lọ débi pé ayé gangan ó wà padà dé sọ́wọ́ pé ìgbà tá a ló ń lo ìgbà yẹn gan ojú wa dúdú ni. Ẹ bá ti gbé iyì yẹn kẹ máa gbé lọ bẹ́ẹ̀ kẹ wá máa ṣe bí bàbá àṣàlẹ̀ bàbá olóyè Sunday Igboho. bá mọ̀ nínú ọ̀rọ̀ tó wà lẹ́ o jẹ́ má tẹ̀rí sí torí kó má bàa bà lọ. ní ìgbà tí àwa tá a jámọ́ nǹkan kan lọ́dọ̀ yín tí gbogbo wa tá a wá ṣe kí ni a pe ọ̀run wá sáyé kò yé yín ìrìnàjò yẹn láàrin yẹn ò yé yín ó máa ń dùn mí gan ẹ̀rí pé ó máa ń dùn mí gan ni torí physically spiritually little on my own mo mọṣẹ́ tí mo ṣe ẹ frustrate effort yẹn ó dùn mí ti tomorrow ẹ ṣe bà ìrìnàjò yẹn jẹ́. A pe ọ̀run wá sáyé ògo máa bógo rìn ni mo pariwo títí mo ní ògo ń bógo rìn ni àwọn ibì kan wà tó jẹ́ wípé tá ẹ bá wà láyé yín mi fẹ́ mọ̀ bó o bá ṣiṣẹ́ láyé wàá ṣiṣẹ́ bí erin wàá jẹjẹ rírí bó o bá pariwo títí kí wọ́n gbọ́ ẹ wọn nígbọ́ ẹ ṣùgbọ́n tí àwọn ènìyàn kan bá wà tí wọ́n bá dé àyíká ibì kan wà láì àwọn tí ò rí ẹ rí wọ́n bẹ̀rẹ̀ sí ní rí ẹ àwọn nǹkan tó wà ńbẹ̀ yẹn tó dàbẹ́ ni wípé wọ́n ti òkùnkùn mọ́ bọ ẹbẹ̀ àwọn kan wà tó dàbí ìmọ́lẹ̀ tó bá wọ bẹ̀ wọ́n á dàbí ìmọ́lẹ̀ gbogbo ohun tó sọnù ńbẹ̀ tí ó ṣókùnkùn sí gbogbo àwọn ènìyàn tí wọ́n rí wọ́n rí ohun tí wọ́n gbọ́ wọ́n á gbọ́ bí èwe ayé bá ṣe wí ẹgbà ọ̀run á máa gbà á. Ibà it is not about òrìṣà à ń wọ ẹṣẹ à ń pe Ògún à ń pe anything. Ṣé bẹ́ẹ̀ lójú inú Ibà tẹ́jú mọ́ mi kò wò mí rí Ibà ojú kòró kì í pojú kòró jẹ mo ní Sunday ọmọdé yẹ mo ti dọmọ kú ayé ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ mo ní ká fi lọ́rùn sílẹ̀ àfàìfi lọ́rùn sílẹ̀ ọlọ́mọdé ká padà gé kàbámọ̀ jẹ Ganiyu Ige Adams wojú mi ojú kòró kì í pojú kòró jẹ. Ìwọ tó o bá mọ̀ nínú ọ̀rọ̀ tó wà lẹ́ o jẹ́ má tẹ̀rí sí torí kó má bàa bà lọ. Rò wípé gbogbo mídíà lásán lẹ̀ ń pariwo tó ń dún tó ń gbọ́ táyé ń gbọ́ tọ́run ń gbà ni. You were making money, you were making life. I was very happy that everybody ń ṣe ilé ayé inú yín dùn. Everybody ń ṣe show one reviews one rí many things. Ara oníkálukú ń gé ní 1 or 2 things or something. Iṣẹ́ yẹn dẹ̀ ń lọ. Ẹ̀yin kan wá rí ẹrù wípé agbára yín nìkan òun ló ṣe gbogbo kinní yẹn ẹ wá wò wípé àwọn kan àwọn eléyìí ò má tàjáre ṣé ọwọ́ wa ló ṣiṣẹ́ yẹn agbára wa ló ṣe ok mo kì yín nílọ títí ẹ wá ẹ jẹ́ ẹ farabalẹ̀ tẹ́ ẹ bá gbógun tì mí títí bẹ́ẹ̀ ṣe gbógun ti ọ̀pọ̀lọpọ̀ báwọn náà ṣe ń lọ á pọ̀ kì í ṣèmi nìkan á tún pọ̀. Apọ̀ láìfojúrí apọ̀ ní àìfi ojúrí ní àìfojúrí apọ̀ lọ́jẹ́rẹ́rú ṣùgbọ́n ní fífojúrí akéré ká darapọ̀ mọ́ ìrìn àjò náà kò yí ọ̀pọ̀lọpọ̀ ẹ wá bẹ̀rẹ̀ sí ní gbógun ti everybody wa oníkálukú wá sún sẹ́yìn èmi takú mo nírọ́ anágógó until ìgbà tẹ́ push me to the last point mo ní òkè ẹ jẹ́ step aside tẹ́ ẹ bá rò wípé iṣẹ́ ọwọ́ yín nìkan ni ó ń ṣe gbogbo ẹ̀ ó yá go ahead let's see. Ibà ọ̀rọ̀ ilé ti kúrò lọ́rọ̀ Yorùbá nation ẹ̀rí tí àwọn abiyamọ ayé ti pè wọlé wọ́n ti fi Ìgbòho kọ́ yín lọ́rùn ká ẹ lè mọ alpha ọ̀rọ̀ yìí tó wà lẹ́yìn ó ti yàtọ̀ sí ti ọ̀rọ̀ Yorùbá nation àná ò Ibà èyí tó ṣẹlẹ̀ lánàá ẹ ti ta gbogbo wa jí àti jí àsùnmọ́ as a matter of fact àti mọ bẹ́ẹ̀ ṣe máa strike àti mọ bẹ́ẹ̀ ṣe máa ń gbégbèsè ní ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ èmi dára tí nǹkan kan bá dún níbì kan mo ti mọ bẹ́ẹ̀ ṣe máa ń ṣiṣẹ́ mo ṣiṣẹ́ yẹ débẹ̀ Ọlọ́run Ibà ẹ̀ mọ dára o mo ṣiṣẹ́ yẹ débẹ̀ o everything I need to know about you èmi náà gbìyànjú.
ẹlẹ́ ti kọ lẹ́tà sí gbogbo lọ́balọ́ba àti gọ́vnà wọn dá yín lóhùn ibo ló wá gbà fi kan ọmọ Adéyẹmọ ibà ẹ jẹ́ ká sòtítọ́ ọ̀rọ̀ fúnra wa ṣé Ìgbòho ló lọ ń bá àwọn kábíyèsí wípé kó má jẹ yín ní o pẹ̀lú lẹ́tà ṣé Ìgbòho ló lọ ń bá gbogbo àwọn gọ́vnà wípé kó má jẹ yín ní o lórí lẹ́tà gbogbo ọmọ kóòtù àjíire gbogbo ọmọ Yorùbá mo wá ń bi yín ẹjọ́ ṣé Ìgbòho ló lọ sọ́dọ̀ àwọn gómìnà àtàwọn lọ́balọ́ba tó ní gbogbo lẹ́tà tí ibà ń kọ lórí ọ̀rọ̀ security o láti ṣiṣẹ́ fún ilẹ̀ kóòtù àjíire ilẹ̀ Yorùbá o ẹ má dá wọn lóhùn ẹjọ́ ṣé Ìgbòho ni ẹ bá mi kọ síbi comment section kó má dàbẹ̀ ni wípé à ń jàjẹ́ ẹ̀bí. èmi ò wá rírú Ọlọ́run rí o ẹ̀yin èèyàn mi ẹ ṣàánú mi ìbá ní lẹ́yìn tọkọ ṣé bẹ́yìn lẹ fẹ́ rísíkì láìfù yín fún ilẹ̀ Yorùbá láti protect ilẹ̀ Yorùbá níbi tí ẹ̀rù Ọlọ́run ti wá bà mí ẹ fẹ́ rísíkì láìfù yín pẹ̀lú àwọn warrior yín láti jà fún ilẹ̀ Yorùbá àwọn tó wá jẹ́ agbẹnusọ tí Ọlọ́run gbélé Yorùbá lé lọ́wọ́ tó ń decide lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá wọn wá gbà kẹ́ rísíkì láìfù mi ìrírú Ọlọ́run rí o Ọlọ́run ni ò mọ̀ jẹ́ o kéèyàn fẹ́ fi ẹ̀mí ẹ̀ sílẹ̀ kó ló fẹ́ fẹ̀mí ẹ̀ sílẹ̀ fún yàn kí wọ́n dẹ̀ máa sọ pé ìwọ má wọrí o fẹ́ fẹ̀mí ẹ̀ sílẹ̀ ìwọ máa gbé wá wọrí láti fẹ̀mí ẹ̀ sílẹ̀ sí mi rí ẹlẹ́fẹ́ fi ẹ̀mí yín sílẹ̀ láti protect ilẹ̀ Yorùbá bọ́ àwọn tí wọ́n decide ọ̀rọ̀ Yorùbá wọ́n ní ká ẹ má ṣe yọnu lágbára ọ̀rọ̀ kì í síbi tí kìíní yìí o ẹ̀yin ọmọ Yorùbá torí ẹ̀ ni mi ò ṣe fẹ́ fi ṣèjà pẹ̀lú ibà àwọn àgbààgbà ló yẹ káàbì pé ẹ̀yin àgbààgbà kí ni ibà ṣe gan-an nílẹ̀ Yorùbá tẹ́ ẹ ṣe rí because ṣàfẹ́ sọ wípé àwọn àgbààgbà yẹn ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ni kò mà sí nǹkan tó ń ṣẹlẹ̀ tí wọn ò máa mọ̀ wọ́n ní nǹkan tí ọmọdé wa tá a bá gorí ilé gogoro báyìí gàgàrà táyì nàgà lórí ilé pé ká rí táàrí àgbàlagbà níbi tó jókòó sí tó ti na ẹsẹ̀ tó napá ó rí kọjá ibi tá a lọ gorí ilé lọ àwọn ni wọ́n mọ̀ náà rí gbogbo nǹkan tí ìwà àtèmi ò rí tán mọ̀ gbogbo nǹkan tí ìwà àtèmi ò mọ̀ àpọ̀lọpọ̀ nǹkan tí a rí tí ó ta rò pé ó yé wa tí ò yé wa kúlẹ̀kúlẹ̀ wọ́n mọ̀ a jẹ́ wípé ó ní àwọn nǹkan kan ọmọ èyé mi lókàlókà èèyàn yàn lẹ́rìn rẹ̀ nǹkan tẹ́lẹ̀ fẹ́ protect ilẹ̀ Yorùbá tí àwọn ọmọ ọkọ tí àwọn àgbààgbà tó yẹ kí wọ́n sọ pé yes kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ni àwọn àgbààgbà rí kí ni gbogbo gómìnà South West rí kí lẹ̀yin àgbààgbà lọ́balọ́ba tẹ́ ń decide ilẹ̀ Yorùbá rí kí lẹ mọ̀ nípa Gani tí ó ń pa yín lóhùn gbẹ́tẹ́rù ń bà yín tí ẹ lè ṣe gbé security ilẹ̀ Yorùbá lé wọn lọ́wọ́ ìyẹn ni mò ń sọ fún yín ibà yí pé ó dàbẹ́ ni wípé wọn ò trust yín something ti lost láàrin yẹn ibà wrong person lọ ń jà nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe lásìkò ikọ́ nìyẹn nǹkan tó miss láàrin yẹn ló yẹ kẹ́ ẹ gbégbèsè lé lórí ta ló lè bá mi ṣàlàyé kìíní fún ibà. èkú ló ń jà lórí Gani Adams èkú ni o ṣẹ́rí nǹkan tá a bá ṣe lénìí òun la máa kẹsàn lọ́la wọ́n tó bá ń tẹ̀lé ọ̀gá kan tó bá dalẹ̀ ilẹ̀ máa dà ẹ́ ni ẹlòmíì kan máa ń pe ilẹ̀ ní kò mọ̀ túmọ̀ nǹkan tó ń pè nílẹ̀ Gani Adams bó jẹ́rí gbogbo jẹ́rí ọkàn mákàn tẹ́lẹ̀ bá kàn sọ̀rọ̀ lọ́la mo kàn máa wù ẹ́ lóko mákàn máa rẹ́rìn-ín pé ìsì ni pé Gani Adams ti wọ̀ jẹ́rí ibi tó yàn wá àbí tó ti ń jẹ tó bá máa bàjẹ́ ní kó bàjẹ́ wọ́n ló jagun ogun wo ni Gani Adams ti jà lẹ́kọ̀ọ́ ẹ wá sọ tó bá ṣe pa àwọn ọmọ ìyá ẹ̀ ló pa àwọn ọmọ Gani Adams ti jà ẹni tó bá wà nígbà tí wàhálà yẹn ṣẹlẹ̀ ló máa mọ̀ nǹkan tí mò ń sọ tó wá sọ wípé kí ló fẹ́ tó bá gbélé lọ tó bá wọn jẹ́rí síkọ́ọ̀tì ilẹ̀ Yorùbá
tó bá fi gbélé Canada sí lọ́wọ́ àwọn tó máa ṣépè tó máa ṣe. kò ti dá ẹ dá kọ́ọ̀lù yín lóhùn ká máa ṣe analysis lọ ẹ bá wa mute ẹ mute ẹ ṣe. Hello. À ń gbọ́ yín bà mí. Nǹkan tí brọ́dà mi yẹn sọ point náà sọ because àwa yìí náà àkèrè adé ìwà island làwa náà wà gbogbo gbà yẹn ní Ajégúnlẹ̀ wọ́n pa nonsense síra wọn lára gẹ́gẹ́ bí nǹkan tí brọ́dà yẹn sọ kì í ṣe pé bóyá wọ́n ń bá wọn kàn jà ara wọn náà ń bá jà ṣebí òun ṣebí fọ́níṣọ̀ lòun ṣe níbi tó ń ṣe ṣebí bàbá yìí ló wá mú un pé kó wá jẹ assistant kó tó di ń kó betray máa yẹn gẹ́gẹ́ tó kú ikú gan kò jọ bí agídí kò jọ bí kinní gan náà fi bẹ́ẹ̀ pé kó parí ìjà yẹn gan kò tọ́nú ẹ̀ títí bàbá yẹn fi kú wọ́n sun nonsense wọ́n pa àwọn èèyàn ní Ajégúnlẹ̀ ńgbà yẹn ṣebí bàbá Tinubu tó ń bú yìí nígbà tí Ọbásanjọ́ ní kó lọ palẹ̀ mọ́ ẹ̀ ń gbà yẹn ni kó lọ waste ẹ̀ Tinubu ló máa fẹ̀yìn pọ́n ó máa níṣẹ́ tí Tinubu ṣe fún kó tó di ń kọ́ pé ó survive Ọbásanjọ́ Tinubu yẹn ló wá fi ń ta yín lé ní ó wá expect pé kán gbé nǹkan fún ẹ kò possible náà ó ti dalẹ̀ ó dàbí nǹkan tí brother yẹn sọ ó ti dalẹ̀ then ìgbéraga pàgbésí ayé ẹ̀jẹ̀ tí wọn bá dẹ̀ ti wà tó bá ti ń gbéraga ó lè rìn síwájú kò possible ó kàn lè máa dágbádá kiri bí ẹ̀yọ̀ kó máa fi gbálẹ̀ kiri kó lérò pé bóyá kíni you are nothing àwọn ọba yẹn náà ti mọ̀ náà ńgbà tó tán fi ìwọ jẹ́ pé errant ni errant boy ní iṣẹ́ tó gbà ìwọ sọ pé ojú àwọn ọba kan lọ ṣáwọn ọba yẹn náà máa gbé kó wá dúró fọwọn èyí tó ti fọwọ́ lálẹ́ kó ìjọba lọ wálẹ̀. ó tọ́ ni o. ìwọ tó ti sọ pé ò lè dọ̀bálẹ̀ ò lè ṣe gbá òjò. ó lójú ọba tán lè dọ̀bálẹ̀ fúnlẹ̀ Yorùbá ó lójú ọba tó jù wọ́n lọ àwọn ọba yẹn lè kọ lẹ́tà sí I said it pé kọ́kọ́ ti ṣẹlẹ̀. Yes na àwọn ọba yẹn ló wá expect pé kọ́ endorse ẹ̀ kò possible. Yes. Tinubu tó dẹ̀ tí wá jẹ́ overrun words ó ti yẹ̀yẹ́ Tinubu tó gbà ẹ́ lẹ́jọ́ kínní so gbogbo àwọn ó ti tàpá sí gbogbo ìran ẹ̀. So who is he? Kó lọ jókòó ara ẹ̀ kó lọ gbà forí. Bí ó bá dẹ̀ gbà forí ó máa tẹ́ ni. Kò sọ fún wọn kò sí nǹkan tó lè fi kún. Tinubu ò tiẹ̀ lè gbé fún náà torí bàbá yẹn lọ pọ̀lọpọ̀ lórí. Bàbá yẹn mọ̀ náà. Ìwà pẹ́ni tí ó mọ̀ nísìnyí ló lè máa wò ó mọ̀ náà. Ṣé a ti mọra wa nísìnyí? Ẹ mọ̀ pé tẹ́kọ́tà bá ń sọ ìtàlá àgbẹ̀ tó ti mọ̀ mí láti jọ mọra wa a máa ní àwọn ohun ẹ̀ dáadáa èmi. Ó mọ̀ ṣùgbọ́n kò yọ pọ̀lọpọ̀ àwọn èèyàn ọkàn wo bàbá mi pé ó lọ kíní kan òun gbọ́ mọ̀ lọ́kàn ara ẹ̀ òun gbọ́gbọ́ mọ̀. Jẹ́rìí tí wọ́n bá ń wùwà nítorí èyí kan torí tí wọ́n ọjọ́ rí ọ̀pọ̀lọpọ̀ àwa ọmọ Yorùbá kọ́ ló ń ṣàánú wa ni. Jẹ́rìí ẹlòmíràn rẹ́ pé bíi máa dàrú yẹn Ọlọ́run fi lọ́kàn balẹ̀ bẹ́ẹ̀ kí gbogbo ẹ̀ ṣáà máa dàrú bẹ́ẹ̀. Ṣé gbà tí Tinubu fẹ́ wọ president ṣọmọ Yorùbá ló gbé wọbẹ̀ ìbò mélòó ni Tinubu rí lẹ́kọ̀ọ́. ó lùsì Èkó gan pàápàá àṣìṣe yẹn pa bẹ́ẹ̀ ni gbòó ló ń tu lálálá wípé látẹ̀yìn ó máa rán everybody ní ọ̀pá. àwọn Yorùbá ló gbé Tinubu débẹ̀ ìbò mélòó ni Tinubu rí lẹ́kọ̀ọ́ tó jọmọ Yorùbá ṣé bò ló gbé ìbò ló jẹ́rìí ẹ̀yìn sọ jẹ́ bàbá yẹn ìbúkọ́ fẹ́ sọ ọ̀kan fún yín ọ̀rọ̀ tí mo fẹ́ sọ láti máa gbà wọn nígbà yìí ṣe ìgbà tó ṣe gọ́ọ̀nù Èkó náà tó wà ní gọ́ọ̀nù Èkó náà ìbò kan ló gbé Tinubu wọlé. Anyway bàbá ẹ jẹ́ ká play video ààrẹ ẹ jẹ́ ká tún gbọ́ àlàyé.
ẹ má bínú o ẹ̀yin èèyàn mi ṣe gbọ́ ṣe rọ́rọ̀ yẹn àwọn ò níbọn wọ́n ní nǹkan tó jùbọn lọ. ṣé rí ọ̀rọ̀ Gani Adams tẹ bá sọ lèmi dọ̀la ṣé rí tẹ bá fẹ́ mọ pẹ́pẹ́ tó bá mọ ṣáìdì ìdìbò tó mọ̀ bá tí fíìmù rẹ̀ ṣẹlẹ̀ lẹ́ máa mọ ṣé gbogbo tẹ́ ẹ̀ sọ pé Gani ìwọ ẹni láti ilẹ̀ orí ṣe káwó inú ẹ̀jẹ̀ ló wà o. Ìyẹn la ṣe wá sọ fún wọn wípé níbi tí ọ̀rọ̀ dé dúró nísìn ìlú ti yí orí ti change àwọn nǹkan kan wà tẹ́ ti ṣe sẹ́yìn fáwọn kan tẹ́ ṣe gbé tẹmu jẹ ṣé rí lórí ọ̀rọ̀ tó wà lẹ́ àti lórí ọmọ Adéyẹmọ kò lè work. mo dẹ̀ rí lára àwọn fídíò tí àwọn ẹ farabalẹ̀ fún mi brother mi ẹ jọ̀ọ́ ẹ bá mi pause náà for now ó ní àwọn fídíò kan tí Ìgbòho ti ṣe sẹ́yìn ní 2023 gbogbo ẹ̀ ni mo máa play fún wa bí tí àwọn ọmọ Gani Ìbà Gani tí wọ́n ń gbé káàkiri mo máa ní láti help yín ẹ jẹ́ kí n help yín mo ti ní mo máa gbé jáde máa play ẹ̀ fún gbogbo wa kí a tún gbọ́ ọ̀rọ̀ yẹn again eléyìí tẹ́ kàn fi tẹ́ ń kọ́ọ̀tì fídíò yẹn tẹ́ ń rìkọ́ọ̀dì ẹ̀ tẹ́ ń pín káàkiri ẹ jẹ́ káwa bá yín gbé lórí láìfù kí gbogbo àgbáyé gbọ́ dáadáa ọ̀pọ̀lọpọ̀ tó ti gbàgbé kí wọ́n tún rántí ó yá. ó lè fẹ́ ṣe pírẹsidẹ́ǹtì ẹgbẹ́ ti yàwé. pírẹsidẹ́ǹtì ẹgbẹ́ ti yàwé. sọmọgbẹ́ ti ń ṣe èrè pírẹsidẹ́ǹtì kọ́lọ́kàn ó yẹ kẹ́ pé gbogbo Yorùbá jọ ni pé níbi tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀ ẹ̀ ṣàlàyé kẹ́ wá léde wa bọ́ta káwá béèrè fẹ́tọ̀ wa ẹ̀ wá lè fẹ́ ṣe pírẹsidẹ́ǹtì. ẹ lè ṣe ẹ ní ṣe campaign mo promise mo fọlọ́ ń búra á pa yín kótó díjọ campaign ní ẹ̀kú ni mo fọlọ́ ń búra fún yín kò sẹ́ni tí ó ṣe campaign gbogbo yóò fìlú lẹ̀ ṣe bẹ́ẹ̀ campaign fẹ́sẹ̀ yìí àwọn náà lẹ́sà pè látẹ̀lé yìí á yìnbọn sí yín látẹ̀yìn ni. ṣebí nǹkan tẹ́ ń gé tẹ́ ń pìpì ni ó jẹ́ bá yín pé dáadáa. ọbẹ̀tà kẹ́ lídìí wa kẹ́ bá gba Oòduà Republic ẹ pé wa yín kẹ́gbọ́n wa yín bàbá wa ọba. ọmọ abẹ́rẹ́ mẹ́ta òde ayé Ìgbòho ó gún wọn lójú gún wọn létí gún wọn lọ́nà fún gún wọn pa ní gògóńgò gún wọn látàrí gún wọn ní fùrọ̀ gún wọn lábẹ́ gún wọn lẹ́níwèé gún ebù. mo ní mo gbà fún ẹ ọmọ Adéyẹmọ mo lẹ́nìyàn ní ẹ́ ó ní Ìgbòho níbí ò bá sọkùnrin nílé ó lọkùnrin lòun ọkùnrin mẹ́ta àtàbọ̀ mo ní ọkùnrin wà nílé ọkùnrin ò sí nílé mo lémi dára mo gbà fún ẹ pọkùnrin ni ẹ olórí ni ẹ you are a leader you are born to be a leader torí mo rí traces ẹ kì í ṣe pé bóyá torí mò ń tẹ̀lé ṣebí fídíò tí Ìgbòho ṣe ní lára fídíò tó ṣe ní ìgbà tó ń ṣe Yorùbá nation tó gbé Yorùbá nation dání báyìí ní ìgbà tí Yorùbá nation hot tí àwọn bàbá Tinubu tí wọ́n múra ìrìn àjò tí àwọn àgbààgbà yí bírí wípé ọmọ wọn ní lóòótọ́ ó yẹ ká gba Yorùbá nation ṣùgbọ́n ojúlówó ọmọ Yorùbá pọ́nbélé o kò tí ì rú ìlú Nàìjíríà so for this reason wọ́n fẹ́ kọ́ ọmọ wọn náà lọ bẹ̀ kó lọ ṣe torí àwọn náà jàjà democracy táwọn náà bá ti wá ṣe tán yọ tójú wọn bẹ̀ kì í ṣe wípé wọn ò mọ̀ wípé orílẹ̀-èdè Yorùbá ti tó dá dúró léde táwọn àgbààgbà sọ́ngbà náà wípé ọmọ wọn lọ́fẹ́ ìkó ìlọ́ṣe. Ìgbò ẹ ká alẹ́ mà. statement jẹ́ kí bàbá Ìgbòho sọ yìí òun ló gbé bàbá Tinubu wọlé nǹkan tó gbé wọlé nìyẹn nígbà tí wọn ò fẹ́ fún tí Buhari ò fẹ́ gbé fún nígbà yẹn bàbá wa sọ yìí pé tí ẹ bá ti fún mi o màá padà sílé àwọn èèyàn mi dúró dè nǹkan tó gbé tó fi fún ní kíní yẹn nìyẹn táwọn ọmọ Yorùbá ò bá jà kí Yorùbá nation ní agbára nígbà yẹn
bàbá yìí ò lè lọ́bì kankan statement ló gbé bàbá yẹn wọlé gbogbo ètò gbé káàkiri yẹn ó kàn gbé káàkiri ni wọ́n kàn gbé káàkiri ni Yorùbá nation òun ló gbé bàbá Tinubu ló gbé wọlé. wáyé. nǹkan tó gbé wọlé nìyẹn so ẹ máa sọ̀rọ̀ yín lọ sàmà. ẹ ṣe ẹ jẹ́ àgbékọ̀. ẹ kálẹ́ o. Hello. ẹ kálẹ́ káàbọ̀ sórí ètò. Ẹ káàbọ̀ máa ń ẹ kú ètò máa ń. ètò nìyẹn. Mo fẹ́ dá sétò ni mà. ó yá ẹ bá mi dá sí i. Ẹ ṣe gan ma. Lórí ọ̀rọ̀ ààrẹ onífàájì òun ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Mo rántí ìjọ́ tó ṣe security summit ọ̀rọ̀ ti fojú hàn. Ààrẹ gangan ààrẹ tí ara ààrẹ ò gbájé ààrẹ gangan fẹnu ara ẹ̀ sọ wípé àwọn èèyàn wọ́n èlì àwọn èèyàn tó wà ní ọ̀lù yẹn wọ́n èlì Sunday Igboho wọn ò èlì òun Sunday Igboho ló ń pọ́nlé he said this from his own mouth gangan lọ́bi sọ mi ò bẹ́ àwọn èèyàn kan gbára sí ní àkọ́kọ́. so tọ́lá wọn fẹ́ gómìnà lè mú ààrẹ sọ orúkọ bẹ́ẹ̀ yẹn èèyàn tó wà ní high table torí bí nǹkan ṣe ń lọ ó ti rí body language àwọn èèyàn lóríṣiríṣi ó dẹ̀ ti rí báwọn èèyàn ṣe ń ṣe. so ẹ jẹ́ ká wá wo pé ó kì í ní èyí máa bẹ̀rẹ̀ question kan mà nílẹ̀ Yorùbá lẹ́yìn àtọba àti ìjòyè àti politician ẹjọ́ ta ló ní kọ́kọ́rọ́ gbogbo wọn lọ́wọ́. ló ní o. yàtọ̀ sí gbogbo mà. Tinubu ló control gbogbo wa. ẹ ṣe máa. Tinubu ló nílẹ̀ Yorùbá. ẹ ṣe máa. ọ̀pọ̀ ti pọ́kẹ́tì wọn. ẹni tó ní kọ́kọ́rọ́ gbogbo wa lọ́wọ́ tó ní kọ́kọ́rọ́ ilẹ̀ Yorùbá lọ́wọ́ òun ni Tinubu. ṣé ẹ jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ ẹ jẹ́ kí wọ́n bí ẹ jẹ́ kí wọ́n rán yín létí nǹkan tí bóyá táwọn ẹlòmíràn bá. ó bá tún ṣe ń lọ báyìí á máa bù yín gbọ́ lọ́lọ́kan òjò kan ó dàbọ̀.